contented with his wife. Mo sọ fún pé ìgbà tó ń ṣe papa tó síbẹ̀ tó Obesere lọ kọrin káàkiri universities ní Nàìjíríà gan kò fẹ́yàwó méjì àwọn ọmọ school á dó wọn fòbò ṣàbàṣà ni kò gbé wọn wọlé gan ó wá jẹ́ last stage ilé wá sọ pé ẹ̀wọ̀n àti Yinka fẹ́ ṣèyàwó Yinka mọ ó get yín ni marketing strategy ni fún ó kọrin olólùfẹ́ ó túbọ̀ tó lóun fẹ́ Obesere ó lórí yín ni now so she's making you to look forward so that tó bá ti gbé jáde ẹ lọ wo ṣọ́n fẹ́ra wọn ó sọ pé Obesere ń bọ̀. Ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí BUKKY JESSIE ó ti sọ̀rọ̀ nípa Obesere àti YINKA TNT nígbà tí gbogbo àwọn èèyàn sọ wípé wọ́n ń fẹ́ra wọn o arábìnrin yìí jáde láti wá sọ̀rọ̀ wípé àwọn méjèèjì pé wọn ò fẹ́ra wọn wípé content lásán òun ni wọ́n fi gbogbo picture tí wọ́n yà oní content lásán ni wọ́n fi ń ṣe o kí ló ń ṣẹlẹ̀ báyìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn fídíò tí ó kù. wọ́n fẹ́ ṣe premier ló fẹ́ ṣe ń gbọ́ kò fẹ́ Obesere so stop saying that Obesere ma cooperate because Obesere is an artist ṣó ti yé yín Obesere ajẹ́ ẹ lọ́wọ́ gbogbo bí tó ti sún Obesere wọn kiss now ṣọ́kẹ́ni bọ́ àwọn lẹ́nu ni. So please, it's a PR stunt. So don't encourage it. Because to ba fe Obesere tin go bari, ma condemn we ma drag won bi olórí burúkú. Ko lo ma ba won Wasiu ko ma ba gbogbo won yen se. Obesere is a one man with a one wife. Gbọ́ bí kọ́kọ́ tó Obesere ti níyàwó méjì. Tó bá tẹ̀ ma wá fẹ́yàn. Tó bá rí ìyàwó Obesere ni àti Yinka la wá fẹ́. Àti Yinka do de so ibi ṣe gbọ́. Ọ̀kọ̀lọ̀kọ̀ làwọn náà fẹ́ o. Allege ni o. Ọ̀kọ̀lọ̀kọ̀ mo gbọ́ pé wọ́n àwọn àti ẹ̀ ọ̀kọ̀lọ̀kọ̀ kan ni mo gbọ́ pé àwọn náà ń dó. So ìyẹn nìyẹn ẹ bá mi pè Yábọ̀ ẹ bá mi sáré tag Yábọ̀.